lánàá òde yìí tí í ṣe ọjọ kẹsànán oṣù kọkànlá ọdún tí a wà nínú ẹ yìí ni baba mufti àgbà sheik daud imuromọláàsán balẹ sí ìlú ìpẹtùmọdù fún ayẹyẹ àjọdún ọdún kẹẹẹdógún ẹka jamaatu tàwọn mùsùlùmí ti ìlú ìpẹtùmọdù. baba mufti àgbà nìkan kọ ni wọn wá síbẹ, ọpọlọpọ àwọn èèyàn ńláńlá àtàwọn èèyàn kànrìnkànrìn bíi àwọn olóṣèlú àti àwọn àgbààgbà ẹsìn ní inú ìlú ìpẹtùmọdù wọn ò gbẹyìn níjókòó yìí o, lélẹyìí tí abu mutmainna malam tẹmísì ọládọtù ṣe àgbékalẹ rẹ. ẹ̀yin èèyàn wa, bí ètò náà ṣe lọ, ẹ wá nǹkan fìdílé àbí kẹ ẹ fìdílé nǹkan, kẹ ẹ jẹ́ a jọ máa wo bó ṣe ń lọ. irú àwọn èèyàn wo ni wọ́n wá bẹ̀? báwo ni ètò náà ṣe lọ? kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ gan? ẹ wá nǹkan fìdílé. lára àwọn ohun má lè gbàgbé tó ṣẹlẹ̀ ńbẹ̀ náà ni wípé ìyá tó bí baba mufti àgbà sheik daud imuromọláàsán àti àwọn ìyá àlùbáríkà míín pẹ̀lú àwọn èèyàn kànrìnkànrìn wọ́n gba àmì ẹ̀yẹ níbi ayẹyẹ àjọ̀dún ọdún kẹẹ̀ẹ́dógún jamaatu tàwọn mùsùlùmí ti ẹ̀ka tìlú ìpẹtùmọdù náà o. ibẹ̀ la ti rí àwọn àgbààgbà ẹ̀sìn nínú ìlú ìpẹtùmọdù pẹ̀lú àwọn olóṣèlú àtàwọn ọ̀tọ̀kùnlúùlú tí wọ́n wá sí ìjókòó náà. oríṣiríṣi àwọn nǹkan má lè gbàgbé tó tún ṣẹlẹ̀ ní ìjókòó ayẹyẹ ọdún mẹ́ẹ̀ẹ́dógún jamaatu tàwọn mùsùlùmí ẹ̀ka ti ìlú ìpẹtùmọdù yìí ló ṣẹlẹ̀ níbẹ̀ tí àwọn èèyàn tínú wọn dùn, pàápàá jùlọ àwọn obìnrin. lára àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ìjókòó yìí ni àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ẹ̀bùn wọn nípa ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn tí wọ́n fi hàn níwájú àwọn àgbàlagbà. bákan náà ni nípa ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ níbi ètò náà tí àwọn ọkùnrin àti àwọn obìnrin náà sì jẹ àǹfààní ètò náà. kódà inú àwọn èèyàn dùn, ọ̀gọ̀rọ̀ èèyàn ni wọ́n jẹ àǹfààní yìí. níbi ayẹyẹ ọdún mẹ́ẹ̀ẹ́dógún yìí náà, ibẹ̀ ni malam tìrìmísì ọládọsù ni wọ́n ti ṣàlàyé ohun tí ojú wọn rí pẹ̀lú àwọn tí wọ́n jọ ń tukọ̀ ìjókòó náà ní ìlú ìpẹtùmọdù. lẹ́yìn náà ni wọ́n ṣàlàyé ipa ribiribi tí sẹ́nitọ́ adelére oríolówó ti kó fún jamaatu tàwọn mùsùlùmí àti ìjọ mùsùlùmí lápapọ̀. lẹ́yìn èyí ni àwọn àgbà àfáà tó wà níjókòó gbóṣùbà fún sẹ́nitọ́ adelére oríolówó fún bí wọn ò ṣe rólé apá kan dápá kan sí, tí wọ́n ń ṣe bí wọ́n ṣe ń ṣe fún kristẹni tó jẹ́ ẹ̀sìn wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe fún mùsùlùmí, tí wọ́n sì ṣe àdúrà fún wọn pé gbogbo èròǹgbà wọn síwájú ọlọ́run ọba yóò wá sí ìmúṣẹ. lẹ́yìn èyí ni a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kànrìnkànrìn tí wọ́n wá orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè nàìjíríà àti àwọn tí wọ́n wá gba àmì ẹ̀yẹ. ibẹ̀ la ti rí àwọn ìyá wa ẹlẹ́hà, àwọn ìyá wa alásàlátù níjọ níjọ káàkiri ilẹ̀ yorùbá tí wọ́n wá síbi ayẹyẹ ọdún mẹ́ẹ̀ẹ́dógún náà. lẹ́yìn èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí gbé àmì ẹ̀yẹ fún àwọn tí wọ́n fẹ́ fi àmì ẹ̀yẹ dá lọ́lá. eléyìí tó bẹ̀rẹ̀ látòrí ìyá wa tí wọ́n bí bàbá wa grand mufti of yorùbá-land sheik daud imuromọláàsán. lẹ́yìn èyí ni sẹ́nitọ́ adelére oríolówó náà dìde tí wọ́n sì sọ àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti baba mufti àgbà àtijọ jamaatu tàwọn mùsùlùmí, tí wọ́n sì ṣàlàyé bí ìjọ jamaatu tàwọn mùsùlùmí ṣe jẹ́ ìjọ onírẹ̀lẹ̀ tó kóyàn mọ́ra tí kì í sì dàwùjọ rú, tí wọ́n ṣàlàyé síwájú sí pé eléyìí ló jẹ́ kí ìbáṣepọ̀ àwọn pẹ̀lú ìjọ jamaatu tàwọn mùsùlùmí kó jẹ́ kó gún régé bó tilẹ̀ jẹ́ pé ọmọlẹ́yìn jésù ni àwọn. lẹ́yìn èyí ni wọ́n ń tẹ̀síwájú níbi mímọ́ fún àwọn èèyàn ní àmì ẹ̀yẹ ní ibi ayẹyẹ yìí. a bẹ ọlọ́run ọba elédùà kó má ṣe ayẹyẹ eléyìí ní ẹyọkan tó kù ní ìgbésí ayé gbogbo ẹni tí ó wà níbi ìjókòó náà. lẹ́yìn èyí ni baba mufti àgbà sheik daud imuromọláàsán tí wọ́n bẹ̀rẹ̀ sí dágbére fún ìlú ìpẹtùmọdù pé a ó tún ṣe ẹ̀míì, ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n gbé wámúwámú. ó dàbọ̀, a ó tún máa pàdé.